الحمد لله رب العالمين وإله الأولين والآخرين وصلاة الله وسلامه على صفوته خاتم أنبيائه ورسله سيدنا محمد وآله الطاهرين ومن اتبع سنته وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي akudede àsìkò yìí Ọlọ́run bá níjọ alákòótó kó máa fi sọ kó máa dáàbò lẹ́wọ́ àkókò àwọn ṣe kó máa dá ìpadà wàláyà àmín. Fídíò tí mo fẹ́ ṣe àkóyè tí mo pè é ní ọpẹ́ ní fún Allah tó bá wa sẹpírẹ́tì ìdọ̀tí kúrò lára Sunnah Ododo. Kí n tún pè ọpẹ́ ní fún Allah tó bá wa sẹpírẹ́tì ìdọ̀tí kúrò lára Sunnah Ododo. Tọ́nà kí kókó àmọ́ sí kó fẹsẹ̀ wá nílẹ̀ kó má sí wa lọ́nà kó má jẹ́ pé àti àkàngbà sọ òdodo rí nǹkan míì làwọn wí tí wọ́n tako òdodo tá a ti sọ tẹ́lẹ̀ rí. Fídíò Saidi mo rí Saidi ṣètò ni mo rí lánàá kódà bó ṣe bẹ̀rẹ̀ náà ni wọ́n ti sẹ́ndì síbi tí gúrùpù tí mo wà lèmi náà wá kílè pé new saviour so tí ń lò èyí tí ó jẹ́ mahad tẹ́lẹ̀ ni so mo ní access sí ibẹ̀ kò dàbí ìtọ̀hún original èyí tí wọ́n bring down tó block mi bẹ̀ so mo rí access video yìí fúnra mi tí mo sì take note àwọn ọ̀rọ̀ ń bẹ̀ so ibi tí mo ti derive topic mi gẹ́gẹ́ ni mo fẹ́ sọ̀rọ̀ òun náà ní pé bóyá kẹ́ kọ́kọ́ wo fídíò rẹ̀ tó ti ń sọ pé tọ́lọ́run bá fẹ́ ṣàánú èèyàn tọ́lọ́run bá fẹ́ sí dáadáa fún èèyàn yóò gbọ́ gbogbo àwọn ìdọ̀tí tó lè máa kó bá àbí tó lè kó ẹ̀rẹ̀ yìí la yóò gbọ́ wọn dáhùn àwọn pàǹtí àwọn ìdọ̀tí ṣé àmọ́ pé ìdọ̀tí làwa jẹ́ ni Ọlọ́run wá mú ti àwọn èèyàn dáadáa mú gbogbo èèyàn so fídíò yìí aspect yẹn mo wá fẹ́ yẹn nàná ká wá mọ̀ ní òdodo àti ní òótọ́ tá a gangan ní ìdọ̀tí tí mo fi wá ní ọpẹ́ ní fún Allah tó bá wa separate ìdọ̀tí kúrò lára Sunnah Ododo bismillah fídíò náà rí. Ọlọ́run bá jẹ́ sórí Ọlọ́run bá mọ̀ tó gbogbo ìyẹn ní òfò kéyìn bẹ́ẹ̀ bí ìṣẹ́yìn rà ìyẹn ní òfò ẹ̀yìn àdánù àbẹ̀wò ni sọ́nà bá ṣe tó àti fẹ́ràn tó bá ṣe tó àti ṣàánú ẹ̀wẹ̀ àwa mú gbogbo àwọn alábùwẹ̀ ara ẹ̀ gbà pọ̀ mọ́dá olùkọ́ lè pọ̀ yín dànù ó ń pọ̀ yín dànù pé Ọlọ́run gbọ́ ẹ̀yìn tó fún ẹ̀yìn lára mi lórí tó bá ìwọ́ tó bá was vocation of it. Kí n tó wá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ yẹn lọ Ọlọ́run ọba Adékẹ́ọlá ó ti jẹ́ àmọ̀ pé Sunnah nabi la gbọ́dọ̀ tẹ̀lé wa ma atakum rasulu fakhuduhu wa ma nahakum anhu fantahu so ó túmọ̀ sí pé àyà ìgbà tí endorse ànábì ọ̀rọ̀ tá ànábì bá sọ tá a bá ti rí ẹ̀rí fún orin ká gbà wọlé ànábì yẹn náà ló wá sọ pé laysa al-mu'minu bit-ta'an mùmínì òdodo tá a bá sọ pé mùmínì tó gbádùn kìí ṣẹni tí tọwọ́ bọ̀ ìjọmọ ìlú àbí àwọn èèyàn tí máa ń ṣe tọ́nù sí wọn wala kìí ṣe ẹni tí máa ń ṣẹ́bílẹ̀ àwọn èèyàn tí máa ń gbé wọn àwọn èèyàn sí pé wala al-fahish kìí sì ṣe alálùfáàṣà èèyàn wala al-badhi another riwaya wala al-fahish al-badhi kìí ṣẹni tó yàsá ṣe wá rí àwọn sífàtì yìí ẹni tó bá pẹ̀rẹ̀ ní Sunnah yóò yẹra fún torí pé ṣebó ibi tá a ti múra wa ní where we have solved ourselves ó ní pé ká máa ṣe ìdí àwòpé àwọn Sunnah ni wa nahnu ahlus sunnah nahnu salafiyyun àwa ò ní Sunnah ni wa àtẹ̀lé àwọn sálà tọ́ tí ṣe wò bá jọ tàwọn sálà ṣé kìí ṣe pé àti dáadáa pàrọ̀ mara wa pé ń ta pé fáwọn èèyàn tá à ń sọ fáwọn èèyàn bá jẹ́ kọ́lá jẹ́ lóòótọ́ àkàntáyé nù
anta àwọn ará ya deceive lima taquluna ma la taf'alun bí ó sì jọkọ̀ so àti wá gbọ́ àgbọ́yé pé ọ̀rọ̀ yìí látẹnu ànábì ipe mi nílò dòdò kódà gan pa tó ka àdífì kan kọ́mọ ló jẹ́ láti bí mo wà ní secondary school bóyá ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bóyá bí JSS1 tàbí primary six mo ti máa dé fi yẹn ipe al-Muslim tó wà lára àwọn short hadith tí àwọn student lè tètè assimilate tí wọ́n lè tètè há sórí so al-Muslim anabi define ta ni musulmi lódodo al-Muslim man salima al-muslimuna min lisanihi wa yadihi pé mùsùlùmí lódodo làwọn tó jẹ́ pé ẹni tó jẹ́ pé àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wọ́n sí ráńbí aburú ahọ́n rẹ̀ àti ọwọ́ rẹ̀ fẹ́ẹ́ rí aburú tí ó máa fi ọwọ́ sí wọ́n sí ráńbẹ̀ èyí tí ó máa fi ahọ́n sí wọ́n sí ráńbẹ̀ mo jálu prógrámù àfáàwá Sheikh Abdul Hakim al-Kutubi kọ́lọ̀ kò jálù mọ̀ jẹ́ hafidhahullahu wa wara'a kí Ọlọ́run kó bá sí dáadáa fún mo wò láìfún ní tí wọ́n ti ń sọ pé anábì dúró obìnrin kan fáwọn àbúrò àwọn sàbí ní ṣàlàyé obìnrin kan ó dá ó kí wọ́n sì kíní kankan anábì wa ní àwọn obìnrin yẹn tẹ̀ sọ yìí inú náà ló wà kí ló dé ní ahọ́n rẹ̀ ní tí n bá ṣe mistake Sheikh Kutubi àbí Sheikh wa Qamaruddin Yunus bí ahọ́n rẹ̀ ló kó bá ẹnu mo ṣe máa ń sọ̀rọ̀ sáwọn èèyàn àwọn ará àdúgbò rẹ̀ ṣàkàṣàkà káwá sọ pé nǹkan yẹn lásán ló wá lè mislead yẹn ló lè wá sọ̀yàn yẹn ní iwájú Ọlọ́run tó ń tí bó wọ́n ṣe ròyìn ẹ̀ pé kí òun ń ṣe gbà wẹ̀ ń ṣe kíní kan ẹnu rẹ̀ sáwọn ará àdúgbò rẹ̀ àwọn ará àdúgbò rẹ̀ àtàwọn alábàágbé rẹ̀ nǹkan yẹn ní wàá sọ dẹni ará lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà wọ́n tó wá mention hadith al-muflis sẹ́rí tí wọ́n bá mú wa sẹ́rí àwọn payboys àwọn slave boys tí wọ́n bá jáde tí wọ́n bá ń gbé pípítọ̀ àwọn àfáà wa tí wọ́n lálàsí àfáà mélòó lẹ́rí ti ń dáhùn àwágò dáhùn mọ́ torí pé àwọn òpó ẹ̀dà pé ẹ̀fẹ́ sọ nǹkan ìdí gasbos àwágò dáhùn even gan nípìnlẹ̀ náà àdáhùn pẹ̀lú ká máa retaliate pẹ̀lú ìgbó àti pé àwa kàn sọ̀rọ̀ níbi tí a bá ti rí ìrújú náà àwọn ọ̀rọ̀ wọn ni a yàn náà gbá torí tá a bá dákẹ́ yóò túmọ̀ sí pé ọ̀rọ̀ tán sọ pa àrẹ àjẹpẹ́ lóòótọ́ ni ṣe eré àwọn èèyàn àdáwọn lóhùn ní ọ̀rọ̀ bá wọn sọ àwọn wọn ni ládàá tí wọ́n fẹ́ fi san fún wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà ní tó dá wa lójú tí òjú yìí pé lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà Ọlọ́run mọ̀dí tó fi ń pe àlìkìyàmà lára àwọn orúkọ tí àlìkìyàmà nìjẹ́ Ọlọ́run ní yawma najma'ukum li yawmil jam' dhalika yawmut taghabun ọjọ́ tá gbogbo yín jọ tá sọmọ gbogbo yín jọ ní ọjọ́ àkójọpọ̀ dhalika yawmut taghabun ní èdè English ní the day of mutual loss or gain. It's either you mutually lose be part of the losers torí pọ́lọ̀ sọ pọ́lọ̀ mọ̀ kí ya'mal mithqala dharratin khayran yara tó bá jẹ́ pé dáadáa ló sí ó jẹ́ kóró mustadi ní dáadáa tó ṣe àwárí Ọlọ́run ò ní ṣe àbòsí fún ó wá jẹ́ kó wá ṣe àwọn nǹkan tó ṣe tó sì dá kó wá síwé rẹ̀ kó mọ̀ rí bẹ́ẹ̀ nígbà pé wọ́n jàmbá rẹ̀ kọ́ Ọlọ́run sì ṣe laysa bi dhallamin lil 'abid ní Ọlọ́run ọba àlekèọlá ọba dẹ́dà táwọn fún ní ẹ̀sìn. So the day of mutual loss or gain ọjọ́ táwọn tó lose lọ́jọ́ kan táwọn kan tí wọ́n gain yóò mọ̀ hàk ọjọ́ òdodo tọ́lọ́run yóò mọ̀ tubla sarair ọjọ́ tọ́lọ́run ó jẹ́ kí ẹni bọ́dí tó bá jí tí ọmọ làkejì rẹ̀ wọ́n sì gbẹ̀tọ́ fún kó tó di pé Ọlọ́run ní òkè lágbádá ibi tó wọ̀ ní ọwọ́ hadith táwa náà ti máa ń kà láti jẹ́ pé hadith muflis ataduruna mani muflis anabi ń bi àwọn sàbílẹ wọ́n ní based on what they know like linguistically wọ́n ní man la dirham lahu wala mata' ẹni tí ò ní dirham tí ò ní sílé tí ò ní pọ́n tí ò ní kankan wala mata' tí ò sì ní dúkìá ó kàn ní ara rẹ̀ kódà ara rẹ̀ náà kọ́ ló ní Ọlọ́run fún ni gẹ́gẹ́ bọ́ lọ́ọ̀ sí fún gbogbo wa wọ́yá tí yóò wá lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmà bisolati wa siyami wa zakat yóò wá pẹ̀lú ìrun yóò wá pẹ̀lú àwẹ̀ àti zaka
tó jẹ́ pé àwọn iṣẹ́ olóore lára àwọn pillars of Islam lẹ́yìn bó ti gbàgbọ́ nínú Ọlọ́run tó ti gbàgbọ́ nínú ànábì pé ànábì òun ni òjíṣẹ́ ẹ̀kẹ́ Imamul Anbiya wal Mursalin. Ó tún wá ń kírun ó tún wá ń gbà kódà ó tún wà lára àwọn tó tún lọ hajj ànábì ò kàn include ẹ̀bọ̀ lára àwọn iṣẹ́ olóore lára àwọn prime actions, or let me say ibadat, worships, act of worships tí Ọlọ́run ó sì máa yóò máa vẹ́ẹ̀tì wọn láti fi wọn fi tá qualify sí ni. Wàyá tí ó wà sí fàìlẹ̀ wọn àgbẹ̀ yá tí kò lè ṣàtàmà ó ti bu lágbájá orí ẹ̀ láàfin ní ibú ìgbẹ́ nìkan bá bù wà ní ibù padà orí táwa náà bá ti bu àtijọ́ settle scores ni ó ti di 1-1. Ṣe rí ngbà tí òun bá ń bú wa káwò òbú padà ní di 1-0 ọjọ́ náà lọ ọjọ́ táwa náà bá ti lánà gbà pé àbú orí rẹ̀ pálábá bí kíníkan ó ti di 1-1. Njọ́ tó bá ṣépè fún wa táwa náà bá ṣépè fún tó ti di 1-1 so ló fi jẹ́ pé tẹ́ bá rí pa dákẹ́ fasọ́bùrù jẹ̀mí ká dákẹ́ náà lọ́dà torí pé àwọn ànábì táwa gan sọ pé àwọn kọ́ọ̀sì wọn ṣe tó ju bẹ́ẹ̀ lọ fún àwọn náà Ọlọ́run bùn wọn sùúrù àwọn náà ṣe sùúrù wọn rárá gbà sí torí pé wọ́n mọ̀ pé in ajriya illa ala rabbil alamin. My reward is indeed with the Lord of the universe. My reward is indeed with the Lord of the universe. So bó ṣe rí nìyẹn so wọ́yá tí kò lè ṣàtàmà ó ti bú ẹni lágbájá wà kọ́dà fàhádà ó ti lé allegation ó ti parọ́ sí ọ̀nà mẹ́lòmíì wà ákàlà máàlà ó ti ná owó lọ́nà ẹ̀tọ́ wàsáfà kàdámà àádà ó ti dúó ti gbẹ̀mí ẹlẹ́mìí lọ́nà ẹ̀tọ́ tó ti tẹ̀jẹ̀ ẹlòmíì sílẹ̀ bí irú àwọn tó jẹ́ ó ní ìwà ìyàwó làwọn fẹ́ ṣe ìyàwó wọn tí wá gbé wọn ó ti ọpẹ́rẹ́tì wọn débi pé nǹkan abẹ̀mí nìkan lọ wá ó sì jó dídí èèyàn àjíyọ àbí nǹkan wà dọ́ra bàhádà ó ti ẹlòmíì lọ́nà ẹ̀tọ́ nínú àwọn ọ̀rọ̀ tí ṣe kò tóbi sọ bí program wọn ní Ànábì sọ pé àsìkò kan ń bọ̀ òun ò tí ì rí àsìkò náà sinfan àwọn oríṣi méjì èèyàn láwọn tó jẹ́ pé obìnrin tí wọ́n máa múra mọ́sùlùmí wọn kà sí àríyàt mùmílàtí wọ́n máa rìn tó máa rèdí tí wọ́n máa jẹ́ káwọn yóò sáà máa notice me ó tó wá nínú wọn láwọn tó jẹ́ pé wọ́n máa mú nǹkan bí kòbókò tí wọ́n fi máa nà àwọn èèyàn tí wọ́n fi máa jùmọ́ ní náàbò sí ọ̀yá tí kò di ṣàtàmà sẹ́rí pọ́lọ̀ ń wò tàbí òun náà sẹ́gbẹ̀ ìyún náà ajẹ́gbẹ́ wà accountable nìyẹn ẹni tó wá náà ní náàbò sí náà yóò gbà tiẹ̀ ṣe wá mọ nǹkan tó wá pẹ̀kúlẹ̀ sí ni pé kìí ṣe dọ́là ló lọ ná kìí ṣe pounds kìí ṣe shillings kò sí nínú gbogbo currency ayé kìí ṣe dirham wala dirham wala dananir kìí ṣe àwọn nǹkan ìlú òkú lọ láti lọ settle scores exchange rate àti mọ̀kọ́yádọ̀ tá a ṣe lọ́jọ́ ìgbéǹde àríkìá ní ládàtúládà máa sí àbí kí n sọ pé ẹsẹ̀ sí ẹsẹ̀ so tó bá jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ ló bá níní tó jẹ́ pé kò sí ládà tó fi fẹ́ di Ọlọ́run mọ̀ bí ó sì yọ sí tábà kàdísì síwájú àwárí wọ́yá tí ìpàdé ṣàtàmà wọ́n tọ́rọ bá hádà fayóòtọ́ hádà ní hasanati wọ́n wà máa bú nínú dáadáa rẹ̀ láti fi lè di fún ẹni tó ṣe àbòsí ẹni tó náwó rẹ̀ ó ná 100 million yẹn 200 million yẹn tó wò sí fún tó wò pé òkàn lè fi ọwọ́ lágbá lójú àbò òkàn lè lo ikò fún olè ló gbáǹkó fún so wá mọ̀ pé kìí ṣe 100 million ló fi san wá wo pain tó kọ̀ sí iná ìbànújẹ́ tó kọ̀ sí gbogbo àwọn ipò tó fi sí nínú ìbànújẹ́ àti nǹkan tó lè máa kó tó bóyá àwọn nǹkan bùkátà kan bẹ lọ́rùn rẹ̀ tí ó rí owó yẹn fi sọ́ọ̀tì ńgbà náà tó sì gba kámú sọ́dọ̀ Ọlọ́run pé ìwọ Ọlọ́run bá gbẹ̀tọ́ Ọlọ́run wa tó wò sòsò gba àgbẹ̀tọ́ rẹ̀ nílé ayé yìí ó wá dé máa fún nínú fúlàdì ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà so mọ̀ pé 100 million so malada tó máa wọ́ tó ó lè mọ̀ torí pé Ọlọ́run ọba aláàdì tó jẹ́ pé onídéédé yóò mọ̀ tó sì yọ sí ara wọn فيعطى هذا من حسناته وهذا من حسناته وإن فنيت أو فنيت حسناته أخذ من خطاياهم tí ládàá rẹ̀ bá ti dá tó bá ti tán ní àwọn iṣẹ́ òun rẹ̀ bá ti tán
wọ́n wà mọ́ nínú àwọn tó tún sẹ́kù tán kíù lẹ́yìn rẹ̀ wọ́n wà mọ́ nínú ẹ̀dá wọn wọ́n wà mọ́ tiẹ̀ lẹ́ni tó ti wá tẹ́lẹ̀ prospectively ẹni tá a wò pé tó bá jẹ́ pé òdo iṣẹ́ tó kó wá sọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ ìgbéde àdìgbé àmàlà bá wò ní ó yẹ ká gbogbo tó kàn ní there's no point talking about it. This one ya shiga aljanna ai wannan ya aljanna so bode irú iṣẹ́ tó kó dé yìí iṣẹ́ ò lè tó báyìí kó dáa tó báyìí kọ́lọ̀ mọ́ wo ó tẹ̀ mọ́ wo kan mọ́ èèyàn lára sí láti fi consider aljanna. But at the end of the day olówó wà bankrupt ìdí tó fi ń pè ní al-muflis a rich person became bankrupted power wretched thumma turiha fi an-nar wọ́n kíkẹ́ wà lọ́wọ́ náà jahannam. àwọn ń sọ láti ìjọ yìí àwọn kan wá wò pé street orientation làwọn yìí máa lò ẹ̀mí yóò ní ìbalẹ̀ your mind no go touch ground náà sọ fún wa your mind no go touch ground náà sọ fún wa ṣé wá rí gbogbo ìlú kò jẹ́ wá fídíò yìí tí ẹ ti wá wò yìí ẹ wá jẹ́ n bẹ̀rẹ̀ ó ní àwa ní pàǹtí tí Ọlọ́run mọ̀ dànù ìdọ̀tí tọ́lọ́run mọ̀ dànù ní ara òun pé ẹ̀yin onídọ̀tí yìí mo wá fẹ́ béèrè mo fẹ́ kí a máa analyze ká wá mọ̀ ta gangan ni who is indeed or truly the onídọ̀tí amongst us tí ó fi wá ń di pé ọpẹ́ láàmú ẹ̀dá fún Ọlọ́run bá nìkẹ́lá pé adúpẹ́ ọpẹ́ ní fún ọba Alla tó separate ìdọ̀tí kúrò lára Sunnah Ododo. ẹ bá notice àwọn ọ̀rọ̀ míì tí mo ti sọ sẹ́yìn máa ní ẹni yìí àfòmọ́ Sunnah ni gẹ́gẹ́ bá a ṣe ní igi làbálàbá tá a tún wá ní àfòmọ́ làbálàbá ó túmọ̀ sí pé àfòmọ́ yìí ò sí lára igi yẹn ó wá sáwọ́nù gini ó ń wù lára igi ni. So nísìn ó ní àwọn ìdọ̀tí pé ìwọ tó o bá dẹ̀ mọ̀ pé èso onídọ̀tí jáde kó wọn fún ọ lẹ́sìn èmi ti wá kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pé ó dà pé àfa àyẹ́lẹ́mà yìí náà ti sọ èmi náà lẹ́ẹ̀kejì báyìí èmi náà èsì onídọ̀tí o èmi náà èsì onídọ̀tí mi èsì ìdọ̀tí tí Ọlọ́run gbọ̀n kù lára rẹ̀ Ọlọ́run gbọ̀n kù lára wa ni torí pé Sunnah Nabi àlè perfect tán but Sunnah Nabi ó kọ́ wa pé ká má yà àṣà ó sì kọ́ pé ká sọ ẹnu wa àbábí ìfà nábì táwọn ń sọ pé orí táwọn orí rẹ̀ sọ pé òkè ìṣẹ́bí táwọn nábì bá láfẹ́ máa tẹ̀lé láfi gbẹ̀rọ wa lóní Sunnah láfi gbẹ̀rọ wa ní sàràfíà àbí ṣe bá nábì ló sọ yìí pé man kana yu'minu billahi wal yawmil akhir ẹni bá jẹ́ pé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run àtọjọ́ ìgbéǹde àlìkíyàmá falyaqul khayran aw liyasmut ó sọ èyí tó dáa lálàáfíà nínú ọ̀rọ̀ àbí kó dákẹ́. sáwà sọ pé Saidi àsáyídà táwọn èèyàn rẹ̀ àwọn ọmọ àwọn slave boys yẹn ṣé wọn ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba àlekíọ́lá àti yóò ní ààrẹ àtọjọ́ ìgbéǹde àlìkíyàmá tó tí Ànábì sọ nínú àdéhìí tó fi jẹ́ pé falyaqul khayran aw liyasmut wọn àti kí n ṣe bẹ́ẹ̀. bàbá lamẹ́ríkà sọ̀rọ̀ kan wọ́n ní tẹ́ ẹ bá gbé fídíò mi kankan jáde ńsìn tẹ́ ẹ sọ pé bóyá mo ti bú àwọn kan kullu ma madọ kọ̀dẹ̀mọ́tọ̀ pẹ̀lú lárúbáwá àwọn lárúbáwá ìgbò ìfẹ́ mọ́ bí dictionary tí mo ti lè wá jáde kullu ma madọ kọ̀dẹ̀mọ́tọ̀ kullu ma madọ lọ́dọ̀ tó correct kullu ma madọ kọ̀dẹ̀mọ́tọ̀ ìwé báwọn sí máa ń pè ní ló jẹ́ mọ́ ló máa ń tí ó fọ́ni. So ẹ wá lọ mú fídíò wọn míì tí wọ́n ń tọ́ka sí pé ní tí wọ́n ti ṣe nígbà kan tẹ́lẹ̀ ti bẹ̀ẹ̀ lórí ẹ̀ta tí tọrọ tó bá lọ́dọ̀ àwọn kan sí bẹ́ẹ̀ fún ẹmú míì tí wọ́n tó ń sọ wọ́n ẹ̀ títún ṣó pé wọ́n sì ń ṣe wẹ̀. But ẹni yìí tó lóun títún bá wọn fẹ́ máa wọ́n ní àwọn sàlàfíà àwọn ọmọ sàlàfíà ẹni wọ́n fẹ́ kí máa bá yín bú àwọn bàbá yẹn lọ ní. Ṣé tá a bá ń jà ní sí ká má parí ẹ̀ ní tó parọ́ rẹ̀ síta lónìí tí mo wá dìbò kẹ̀ fún. Ṣebí ní ìsìn ó kù ń yàrá lọ sí pálọ̀ nínú àwọn tó orílẹ̀ èèyàn tó jẹ́ kí gbogbo èèyàn ó rí àṣírí wọn àtàbúrú wọn lọ́dọ̀ wọn àná àwọn náà ló padà ń gbóríyìn fún lónìí tó ń pè wọ́n ṣe táwọn bàbá àtiwá táwọn afá àtiwá táwọn fi wá jẹ́ àwọn alábòsí ẹ̀dá èyí tí ò ní dáfẹ́ yín sálàfí 1990 gbogbo àti dàkátẹ́ àti dọ́kọ̀ olórí burúkú ní kíníkà oríṣiríṣi máa ń pè wá
àwa òun ló pè pẹ̀lú ọ̀wọ̀ mọ́ kó ní sàráfà kó ní fọ́ọ́dìlù kó ní gàníjímọ̀ àti bẹ́ẹ̀ kó tó bú tó sì jẹ́ pé ṣe fídíò rẹ̀ kan ló jáde lára àwọn fídíò tó ti ṣe tó ní ṣe kọrìdé dúró tán ni wọ́n dúró dìgbé ni wọ́n dúró tán ni ó bá máa sọ̀rọ̀ ya wọn kó máa sọ̀rọ̀ bàbá wọn kó máa kú yàrá àwọn yìí dúró tán ni wọ́n sì máa sọ lọ ni wọ́n ń sọ lọ ni kọ̀ǹfàmù ni òkúrújù wọ́n ń sọ lọ ni. ṣé kàdá àwọn àwọn ẹ̀fà afẹ́ sàwùdí ẹ̀ fi wọ́n sílẹ̀ bóyá kí n tó gbé rédíò nínú ẹ̀tù wò. gbogbo àwọn ṣe àdùkẹ́ni tó mú àwọn àfẹ́sìn gbogbo àwọn yẹn o gbogbo àwọn àfáwọn àdùkẹ́ni tó mú àwọn àfẹ́sìn gbogbo àwọn yẹn gbogbo àwọn yẹn gbogbo àwọn àfáwọn yẹn àfẹ́sìn gbogbo àwọn yẹn gbogbo gidi o ọmọ sọ́tọ̀ ni wọ́n yóò gbogbo gbogbo àwọn àfáwọn àdùkẹ́ni tó mú àfẹ́sìn gbogbo àwọn yẹn sínú oníjàgbàjàgbà àwọn yẹn máa sọ báyìí máa bá gbé àwọn àfáwọn àdùkẹ́ni tó mú ẹ̀yìn ìrúgbà àwọn àfáwọn àdùkẹ́ni tó mú lórí gbọ́n sórí wọn máa sọ ọ́ bá bú wọn máa sọ fáwọn yẹn lẹ̀ wọ́n ṣe wọ́n yẹn wọ́n gbogbo àwọn afáwọn tó ní gbogbo àwọn fáwọn ẹ̀sọ́ kí wọ́n máa dé gbogbo fáwọn yẹn lẹ̀ àfáìsì gbogbo àwọn yẹn wà bọ́lá àwọn bàbá àti wọn sọ ẹ̀jẹ̀ sọ bàbá àti wọn tó kún ní bẹ́sì àwọn afáwọn amúsùfìyàn ẹ̀fọ́ àwọn yẹn lẹ̀ èèyàn kan sọ pé àfẹ́sì tó dúró tí ó ṣe fàkòrèdè Yunus àfẹ́sì tó dúró àfẹ́sì tó dúró tí ó ṣe wọ́n sọ̀rọ̀ àpapọ̀ lẹ́yìn ọ̀pọ̀ tó tọ́ni nípa fẹ́ẹ̀sì tó dúró wọ́n ṣèkì ara wọ́n ṣèkì tó wẹ̀yìn wọn kọ̀ kílẹ̀ sí ìlà wọ́n sọ̀rọ̀ sí ọkọ̀ àti ọ̀nà àti jàmíà àwọn kí ẹ̀ àwọn sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n tí wọ́n ní. àpapọ̀ lẹ́yìn ọ̀sìn àwọn sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní kílẹ̀ kan pẹ̀lú ẹgbẹ́ àwọn pé àtàwọn náà ní sọ̀rọ̀ ẹ̀wọ̀n nígbà ẹ̀kọ́ sójú ọ̀nà wà ní ojú ọ̀nà àwọn kí ẹ̀ kọ̀mpútà àwọn oníṣàlá àwọn kí ẹ̀ sọ̀rọ̀ àpapọ̀ lẹ́yìn ọ̀sìn wọ́n sọ̀rọ̀ tí wọ́n dúró bẹ́ẹ̀ gbẹ́gẹ́ o náà lè rí yẹn so àwọn tó wá ròyìn tó ń gbé wọn ní ṣe àwọn tó gbó déédéé nígbà tó tún béèrè àfáà rẹ lọ́wọ́ rẹ ṣe àfẹ́sí ni wọ́n kọ́nà jẹ́ wọn lè dúró déédéé ní àfẹ́sí ni wọ́n kọ́nà jẹ́ wọn lè dúró déédéé ní so a jẹ́ pé lánàá lọ́dọ̀ wọn àdúrà déédéé tí wọ́n ti wá dúró déédéé lórí tó fi ní ìwọ orí pé ṣé ìmọ̀ràn orí òdodo wọn wà àwọn àfáà wà àbòsí là ń ṣe orí òdodo wọn wà ẹni tó ṣe sọ pé kọ́lọ̀ jẹ́ wọ́n lè dúró déédéé ni but ní ìsìn orí pé wọ́n sàbòsí sábàjẹ́ sàbọ̀ ó jáde ó sì sọ. èèyàn kan béèrè àfọ̀mọ́lẹ̀ àfẹ́sì ni wọ́n kọ́lọ̀ jọ tó déédéé àfọ̀mọ́lẹ̀ àfẹ́sì ni wọ́n kọ́lọ̀ bá wọn tó déédéé nítorí èèyàn kan béèrè àfọ̀mọ́lẹ̀ àfẹ́sì ni wọ́n kọ́lọ̀ jọ tó déédéé àfọ̀mọ́lẹ̀ àfẹ́sì ni wọ́n kọ́lọ̀ bá wọn tó déédéé kọlọba mọ ọdún dédé kọlọba mọ ọdún dédé kọlọba sẹpá náà ọdún dédé. à ń bọ̀ wá sórí ọ̀rọ̀ tiwọn so anabi tí kò wá níjànú torí pé àmọ́ àwọn ìwà yẹn mọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ anabi kì í máa sọ̀rọ̀ àṣà kì í sì máa sọ̀rọ̀ bákùngbé sáwọn èèyàn kódà nínú tí mo fi wòye sí ìtàìtù péjì mi ní ìmọ̀ ní ọkọ̀ tí mo ní ní ìmọ̀ Suratul Furqan tí Ọlọ́run sọ pé sífà láfi máa dá àwọn ẹrúsìn rẹ̀ lódodo mọ̀ àwọn ẹrúsìn ọba aláàánú ọba àjọkẹ́ ayé o náà ní pé yamshuna ala al-ardi hawna ó máa ń rìn pẹ̀lú ìrẹ̀lẹ̀ lórílẹ̀ wa idha khatabahum al-jahiluna qalu salama tí àwọn juhala àwọn aláìmọ̀kan tí wọ́n bá àdírẹ́sì wọn hashli tí wọ́n sọ̀rọ̀ sí wọn bí ó sì dá tọ́rọ̀ náà ó sì máa họ́ tí wọn àwọn instead of kan máa retaliate àwọn ó máa kọjá lọ pẹ̀lú àlàáfíà tí wọ́n pẹ̀lú ọ̀rọ̀ àgbọ̀nlé ni tàbí kan máa sọ̀rọ̀ àlàáfíà bó bá ń gbé wọn gbígbóná àwọn á máa retaliate pẹ̀lú pé ẹ̀ sì ṣe sùúrù ọ̀rọ̀ yóò tí tó jà ọ̀rọ̀ àlàáfíà nù so ọ̀rọ̀ àlàáfíà nù ẹ ti understand so àwa ẹ̀mí nínú àwọn àfáà wa tó wàá máa ṣe program tó wá jẹ́ pé wọ́n rí nǹkan kan ní ìkan fẹ́ gbé wá ní ẹ̀rí àbí láti fi bọ̀ tẹ́sí tí wọ́n sọ pé wá jẹ́ kó obìnrin ní wàá kójú àmọ́ sọ̀rọ̀ nínú àwọn àfáà wa ẹ̀mí rí wọn kí wọ́n sọ̀rọ̀ ṣàkàṣàkà sáwọn èèyàn kí wọ́n máa sọ̀rọ̀ káwùlà ìṣẹ̀nù ògbèsẹ̀nù àtàǹpàkò ẹ̀ ní rí wọn torí pé wọ́n mọ
wọ́n mọ wọn tó wọ̀ sí nínú ọ̀rọ̀ wọn mọ̀ pé ọ̀rọ̀ kan ní ó dáa kéèyàn sọ ọ̀rọ̀ kan ní ó dáa kéèyàn sọ kódà kéèyàn ti ya ìyàkuyà rí tọ́lọ̀ wá ní kí mọ̀ ní ó dé báyàn kéèyàn sì ń páyọ̀ Ọlọ́run èèyàn mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan kò dáa kéèyàn máa sọ gẹ́gẹ́ bí ẹni táwọn èèyàn mọ̀ wò láwòkọ́ṣe àti role model. Àwọn àfáà wa fún ìṣépè wọn ìbú wọn ìlálàsí àwọn èèyàn ká máa fẹnu sáta àwọn ká máa di fíìmù yẹn lérí ní àwọn àfáà tí wọ́n dún Sunnah tí ń yìn lánàá lérí wọn. Àwọn àfáà wa lérí wọn tán jókòó pẹ̀lú àbí tán dúró pẹ̀lú olórin kí wọ́n máa ní àyà olórin sí ànábì àmọ́ jó báyìí ṣe ẹ̀mí ìgbà ànábì náà máa kó mọ́lẹ̀ lérí. Kí ó wá jẹ́ pé ẹ̀rí téèyàn wá ń wá kó wá jẹ́ pé ìyá wa kílẹ̀ yín náà sọ sí kíní kó wá jẹ́ pé obìnrin yóò máa sọ àwọn olóbìnrin tó kún gbogbo rèé tí ìbò nìkan ló lò. Mariama tí ìyàwó mi tí ó fẹ́ fẹ́ láti ẹjọ́ ẹ̀. Lédè yìí látọ̀dọ̀ àwọn afáwa torí pé kíni ó ní nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam inna mimma adraka an-nas ala kalami aw min kalami an-nubuwwati al-ula nínú àwọn nǹkan tí àwọn èèyàn dé bá nínú àwọn ọ̀rọ̀ táwọn ẹni ṣáájú nínú àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti sọ̀kalẹ̀ láwọn ìmọ̀ràn láwọn advice tí wọ́n ti sọ̀kalẹ̀ náà ní pé idha la tastahi tó bá jẹ́ onítìjú tó bá jẹ́ pé o lépo lójú fasna ma ṣe Ànábì sọ pé fasna ma ṣe tó túmọ̀ sí pé lọ́mọ ṣe tó bá wù ó túmọ̀ sí pé àìlépo lójú rẹ̀ ló lè jó mọ̀ wà tó bá wù ó. Ìwà asáyẹn wá fẹ́ máa fi hàn táìfì wá mọ̀ pé àṣé ọ̀rọ̀ wa já sọ pé àwa gangan lọ́n ṣàánú tó fi léwu rẹ̀ kú rẹ̀ ọ̀dọ̀ wa. Sọ wá máa dùn bẹ̀ ní pé ẹ wá bẹ̀ ní pé àtà fọ́ọ̀mù Sunnah anybody ló lè join Sunnah. Tó o bá wá bó ṣe sáko lọ yìí tọ́lọ̀ bá wá ní kó o padà darí wálé kó o sẹ́rí wálé kó o èrè ó pè padà you are still free to join láti máa ṣe Sunnah òdodo. Kò yẹ ṣe pé o ti lọ lọ́nu no tọ́lọ́n bá tún ní ọ lò sínú òdò lè padà wá. Àmọ́ dáadáa kò lè jáde oní láyé nìkan ó dà pé ní fídíò yẹn gan sọ bẹ́ẹ̀ pé ọlọ́mọ jẹ́ mọ́ lò sí rè mọ́ àbí kíní kankan. Ẹ wo fídíò yìí. Ǹjẹ́ àwọn àfáà wa ṣe máa ṣe wé yìí láwọn àfáà tí ń pè ní alábòsí ṣe máa ṣe wé yìí wọ́n ṣe wé yìí tóun náà sì máa sọ pé àwọn àfáà mi ti pè ní ṣàkíyèsí. Ẹ tún wo fídíò yìí náà. Confirm kọ́ ní mo tí bá gbé ọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ ìṣẹ́pẹ́ tó ṣe fún ọba wọ́n máa péjọba ìṣẹ́pẹ́ tó ṣe fún lórí fún tó ṣe fún ìyàwó wọn. Àbúrò pé eré ló pè wa kàkà kó tún wà náà wá fún ọba ẹ̀ balẹ̀ wọ́n sáré kiri òtún wọ́n sáré kiri òtún tẹ̀ bọ́tì kiri. Ìwọ àti kí ló ń bọ̀ ní kọ́ni ní kẹjọ ń ṣe jákujá ṣe ní gbogbo àwọn ìgbóngbò àti bó àti wo. Mi ò rò pé a máa parí ọdún yìí kó tó di pé wọ́n máa invite ọlọ́pàá yẹn. Ọ̀yà káwọn ti ẹ̀ bí ọ̀pẹ kí ló fẹ́ fi ṣáàbì kan ní òṣùlà oníyàwó tí mo ní púfù ẹ̀ lọ́wọ́. Ṣáàbì kan ní òṣùlà oníyàwó tí mo ní púfù ẹ̀ lọ́wọ́. Ṣáàbì kan ní òṣùlà oníyàwó tí mo ní púfù ẹ̀ lọ́wọ́. Ṣáàbì kan ní òṣùlà oníyàwó tí mo ní púfù ẹ̀ lọ́wọ́. Mo ní púfù ẹ̀ lọ́wọ́ gbogbo àwọn jákujá tó ń ṣe kiri. Mo ní lọ́wọ́. Ṣé kò ó ṣe ni? Èèyàn tó gbọ́ mọ́ṣáláṣí tó ní gbogbo àbúrò atrocity. Ṣé ẹ tọ́ka sínú àwọn àfáà wa kan àbí ẹnìkan nínú àwọn àfáà wa bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n ń ṣe wé yìí? Kí àṣírí ìsìn èèyàn àbí ìṣèkúṣe èèyàn kó tú sí èèyàn lọ́wọ́. Ẹni tó bá gbọ́ ẹ̀sìn yé mọ̀ pé lábẹ́ ṣẹ̀ríà ọ̀tẹ̀yìn bá ní ẹlẹ́rìí méjì mẹ́rin ọ̀rọ̀ yín ò sí sọ torí pé òun yóò jẹ́ gbèsè kan náà ní 80 strokes.
ẹni tí Ọlọ́run fọdọ̀ tí mọ̀ kó lára òun ló jáde tó ń lé allegation pé Kaula gbèsè ẹnu pẹ̀tù òun náà. àkọ́kọ́ náà kí tó ṣépè ní ìgbà tó lọ ṣe arákùnrin lọ́kùnrin ní lọ́ndà arúfù ọkùnrin ọkọ ẹni fẹ́ nígbà tó lọ ṣe arákùnrin lọ́kùnrin ní tí ọkùnrin mi yẹn wá ń ya fífú ẹ lọ́wọ́ tó ní sọ́ọ̀ṣì. ẹyẹ yàn ṣe ń gbọ́ mi sá olùkọ́ lé Kaula lọ́kọ́ lé ó wá ń sọ́ọ̀ṣì lọ́kùnrin mi kí ni ẹ wá dùn lé pé Kaula wá àtàpàpọ̀ ọkùnrin yẹn ó gbèsè tó bá mọ̀ tó dábọ̀ àtàpàpọ̀ jẹ́ tó dápẹ́ bàbá tó bá ní kò wá yẹ ọsẹ àlọ alábìyẹ ní kùtù lábàlá mu àyà Kaula wà tí àpapọ̀ yẹn bu ẹnu ó wá ń jẹ́bi ó wá gbèsè àtàpàpọ̀ àyà Kaula ó wá gbèsè ó wá ká àyà Kaula àdá débi pé àyà Kaula ní wọ́n gbàgbé yẹn wọ́n mú fóònù báyìí yẹn wọ́n fídíò bó yẹn àpapọ̀ bọ́ọ̀dà Kaula ṣe ń jẹ́ àpapọ̀ ó gbèsè wọ́n gbé Kaula wọ́n fídíò báyìí ṣé àwọn àfa èyí jọsúnà lẹbi sún jọsúnà lẹbi kò jọsúnà lẹbi àwọn àfa wa sì pé immediately tọ́jọ́ pé ọ̀rọ̀ yóò dá ó sì jáde ó tún ọ̀rọ̀ yẹn sí. now tí Al-Fulani tó wájọ jẹ́ ọ̀rẹ́ lónìí ó mọ̀ ní tóun bá tú àṣírí tí ń bẹ lọ́wọ́ òun síta tá a sì ń sọ pé séyìn náà ṣe irọ́ ló pamọ́ àfa Al-Fulani ni àbí kákan mójúkò ń bẹ̀ táwọn kan sọ pé sẹ́yìn Al-Fulani ni Al-Fulani náà ti sẹ́kù pẹ̀lú èyìn ìwà ẹ̀ tó fẹ́ máa wúrọ̀ tẹ́ ẹ bá mọ̀ pé ọ̀rọ̀ ta kọ́kọ́ tẹ́ ẹ sọ pé ẹni náà jí aago ojúlú lex tẹ́ ẹ mọ̀ pé irọ́ ni tẹ́ ẹ sì feel the importance of coming out to explain it káwọn èèyàn yóò lè bá mọ̀ pé ẹnu tá a ti fi wa rọ́ọ̀fù lórí ẹni yìí àṣekò mọ́wọ́ kò mẹsẹ̀ mi nǹkan yìí o a ní ìdí láti fún wọn mọ́ padà so that tí etí tó bá gbọ́ àlọ́ tí etí tó gbọ́ àlọ́ kò lè bá wà bọ̀ ṣebí ló fà tí àkọ́kọ́ kí wá ló dé tí etí tó gbọ́ àlọ́ lórí ọ̀rọ̀ àwọn ìyàwó ọba pé tí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí wọ́n sì dájọ́ ṣépè fún Al-Fulani kí ló dé tí etí tó gbọ́ àlọ́ lórí èyàn ò sì lè gbá bọ̀ mọ́ so nǹkan méjì ní sáyà kó jẹ́ pé ìrọ̀lẹ́ tó pamọ́ wọn bẹ̀ àbí kó jẹ́ òdodo pé nǹkan yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ àbòsí tó pa wọ́n pọ̀ òun náà ni ó tún wọn ká ẹ̀wá jọ ń ṣiṣẹ́ àbòsí kò sì ní orí àbòsí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfa ló fi yẹra fún wọn ló wá kó lọ sí ọ̀dọ̀ àfa tó rò pé àwọn kò dídá àwọn ìṣàbòsí sí àwọn àfa wa kankan sáwọn náà máa sọ wéyìí kódà kó tú sí wọn lọ́wọ́ sí wọn sọ̀rọ̀ yìí wọ́n mọ implication rẹ̀ lábẹ́ ìṣẹ̀lẹ̀ àní kò sẹ́ni tí ò mọ̀ pé kí n rá sí ní kí n sọ kí n rí àwọn èèyàn méjèèjì tán sí ìbàjẹ́ kí n sọ kò sẹ́ni tí ò mọ̀ nù but ẹ̀sìn ní dì wá lọ́wọ́ mú làwọn náà fi wọ́n pé já ṣẹbẹ́sìn làwọn náà ní ó jẹ wá lógún já rọ̀ fẹ́sìn the same person òun náà ni ó tún lọ sí ṣé àfa tó gbéra dé àfa sọ̀rọ̀ sọ ìṣe eré níbi àwùjọ báyìí ibi tí obìnrin tí ò wọ scarf tí ẹnìkan náà ń pè ní dọ̀kásì john lọ́nbẹ̀ tó yìnyẹn náà tún ní wọ́n lè ní ọtí àtijọ́ lọ sí kíní kan fúnra wa òrè ni wọn kò ní dá fẹ́ni tí ò ní dá fẹ́ni tó wò nínú náà. àfàṣà yìí ṣe mo yá yìí rẹ̀ ó wá bí mo wá gbé mo yá yìí rẹ̀ wọ́n á sọ pàtó bá wa sí lẹ́yìn. wọ́n ya wòye mo wá jẹ́ ìwé ìwé pa ọlọ́jà ìṣòrí ẹni odùnmọ́ gbọ́dọ̀ sọ ẹni odùnmọ́ gbọ́dọ̀ sọ. àwọn àtàlùjọ náà jọ ń dùn báyìí. ẹni àtàlùjọ náà jọ ń jà sí o. àlùjọ wọ́n máa wọ jágun jágun ká lọ́ba sì máa délé àwọn ẹ̀fẹ́ owó bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kó ṣe kí ẹ̀. ṣé irú dọ̀tí ìṣẹ̀lẹ̀ rí lára àwọn àfa Sunnah lódodo àwọn àfa ṣé irú ṣé kọ̀mọ̀tì wọ́n lè azùlẹ̀ ó ti ẹ̀ jìnnà síra wọn kí wọ́n jáde tí wọ́n máa ṣe irú àrùn yìí lábẹ́ Sunnah àti Kaula gbèsè àwọn irú àfa Kutubi àti àwa tá a tó tiẹ̀ tó tó wọn gan tá a tó jẹ́ kéékèèké ṣerú wa sa wọ́n gbọ́dọ̀ rí wọn lórí ẹ̀ mo fẹ́ kí gbogbo wọn mọ tá gangan ní ìdọ̀tí ọ̀hún gangan tó lọ́n fọ̀ kúrò táwa tó fi tọ́ sí wa pé ká máa dúpẹ́ pé Ọlọ́run a dúpẹ́ pé ó sẹpẹ́rẹ́tì ìdọ̀tí kù lára Sunnah òdodo náà ó tó wá sọ̀rọ̀ kan nínú fídíò yìí ní ṣé àfáàwọn wa máa ṣe àbòsí òun wà tẹ̀lé wọn lórí àbòsí
tóun bá tẹ̀lé wọn lórí àbòsí kó wọn jèrè ìpè náà ní òjò wa lójú àmọ́yé ìpè tó ti gbéra rẹ̀ sí uncountable tí wọ́n kò ní rántí. So àfáà rẹ̀ tó wá pinlẹ̀ 1990 tí wọ́n sọ síta ǹjẹ́ wọ́n ti bí wọ́n lè rí ibo ni wọ́n ti rọ́ irọ́ náà táwọn tú síta fáwọn èèyàn táwọn agbóhùn ti rí bí ìjì ọ̀rọ̀ mọ́ tó jẹ́ pé ìwọ náà ló polongo ẹ̀dísìn tọrọ bá kéré báyìí ìwọ náà ló kọ́kọ́ polongo ẹ̀ ẹnìkan ṣe kíní kan káwọlà gbèsàdúrà ó fọkọ rẹ̀ lẹ̀ sílé kíní kankan ìwọ náà ó ti jẹ́ àgọ́ kódà 10,000 Rolex ọlọ́jà sóríire ìwọ náà ni ẹni tó pinlẹ̀ nǹkan yìí kò tí ì rìpíìtì ẹ̀ mọ́ ìwọ ló ń polongo ẹ̀ wọ́n ní ìntàjọ́ ń fà láàrin ara wọn ní pé àwọn mọ̀dẹ̀kàlíà ẹ̀wọ̀n aláìní kan mọ́ tako lórí ngbò ya àwọn náà tó ṣe ẹwọ fídíò méjèèjì tó takora wọn. bí a bá ń sọ pé ẹ má tako lórí wọn sọ pé tó bá sọ̀rọ̀ kẹ́ má sọ̀rọ̀ àwọn ẹja níjà ní sọ àwọn ẹja ní sọ nísìnyí ìyá wọn bàbá kàlẹ́ yìí abakari ni atọlọ la ẹtẹlẹ ma atọ atọ la hafi kí ba tẹnɛ la yi wakɔ wimu ni wa ina asɔ ibi baara kan kí ba sɛ mistake wakɔ wimu ni ebe mi dide i ka daw na wasa ba bɛ yɔkɔ wimu kan bi ali senati a fa wa illa fa bi sɔ ba gba abakari ni ma sɔrɔ kí ni bolo i b'a sɔrɔ yen kɔlɔsigi gbogbo tɔgɔ bɛ bolo gba a ma wọn se nítorí àwọn tí wọn sɛsɛ kúrò àwọn fatiwa bá yọ ɔba ne ye. èyí ò fọlá mọ́ káàkiri ọjà kùtùbí tí ọba àwọn tí ń bá nípa òkúta àwọn ọmọdé wọn ọmọ yàtí wọn ibi yọba lórí yọba sí ibi yọba lórí yọba sí torí mo ti dàgbé ní ìyá máa ń takò wọn oníkòlè jama wọ́n wá rí ọtọ́ ń ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí sínú wọn dùn sí ni àmọ́ kọ̀kọ́ wọn lè máa pè ọkọ̀ máa wà gẹ́gẹ́ bó ṣe kí n gbọ́ nígbà táwọn àfà Sunnah tí wọ́n ń pè ọ́nà tí wọ́n ń sọ fún ọ tí wọ́n náà ń jẹ́rìí sí pé àwọn àfà mi ti pè mí wọ́n ń dì mí lọ́wọ́ mú ni láìsọ ọmọ ọwọ́ láìsọ ọmọ ọkọ̀ wọ́n ń dì mí lọ́wọ́ mú wọ́n náà ń sọ ọmọ ń jẹ́rìí sí pé àwọn àfà mi ti pè mí so ó ṣe é ṣe káwọn náà máa pè ọ́ but ààrí ibi tí wọ́n ti sọ ti gbangba yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti rí ti tẹ́lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí túmọ̀ sí pé bó o ṣe ń gbogbo lọ yẹn tó ń bá wọn gbogbo lọ ó dùn mọ́ wọn nínú Ọlọ́run ni ó da olúkálùkù wa lẹ́jọ́ kó sì yẹ tí ó sì ní sábòsí ó wá ní àfáà tó ní babaláwo ní ìsáfà olórí burúkú èèyàn ní alágbàkú ẹ̀dá ní babaláwo oníkà máa fi bísímìlá dípò ọ̀fọ̀. babaláwo rò kíjà kò rẹ̀ sínú gbogbo àwọn jagunjagun àwọn orí afásùn orí jagunjagun orí sufi gbogbo àwọn yẹn máa ṣe àbúrò àkàkọ́ àlọ́ babaláwo rò tó rìpìtì ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó mọ̀rántí. àfáà rẹ ní bàbá dáadáa ni wọ́n. ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ máa kéde Yorùbá sáà lùsùn náà lọ́wọ́ lábẹ́ tí àbíkàlì. Bàbá wa kọ̀ lẹ́tà sí wa tún ní ẹ̀wá bàbá ní mo fẹ́ lé kí á lè wọ́n wá mo tá àbájọ sí ní. a ti ní ẹ̀rọ bàbá lẹ́yìn ní ìlọ kí wọ́n lè wọn kò jáde pé ṣé ìwúrà náà wà lọ́dọ̀ ṣé ìwúrà tó ṣe ìwúrà bí wá jẹ́ pé ìkọ̀ bàbá dáadáa. babaláwo rò kíjà kò rẹ̀ sínú àbájá. bàbá dáadáa. babaláwo rò kíjà kò rẹ̀ sínú àbájá. bàbá dáadáa. babaláwo rò kíjà kò rẹ̀ sínú àbájá. bàbá dáadáa. ẹni rẹ ni wọn ẹjọ́ ń takò ara yín wọn náà dé rí ebi nǹkan mú kí nǹkan bẹ tí wọn mú sí wọn náà ní mo bá wọn lọ lórí rẹ gbà tí wọn padà lórí ìfún yẹn o bá wọn padà mọ o wá jáde kó sọgbà ìdí náà tó ti bá wọn shift ibi tí wọn tó mú àwọn náà jáde náà sọ pé kí la àwọn àti àwọn màdàhálì àti wọn jọ ń fà òun náà ní pé ọ̀rọ̀ ká má takò lórí ìntà sí rí bẹ́ẹ̀ ní pé ọ̀rọ̀ ànábì nìyí takò lórí kí kókó fararọ̀ ìlú ò ní fararọ̀ tí a bá takò lórí ló fi jẹ́ pé àwọn náà máa ṣàdúrà pé wala tusallit alayna man la yarhamna ó wà náà àdúrà Allahumma qsim lana min khashyatik ma ta'ulu bihi baynana wa bayna ma'siyatik níbi ìparí rẹ̀ wala tusallit alayna man la yarhamna táwọn náà bá túnra wá sí Ọlọ́run yan olórí ire fún wa
ní olórí dáadáa tí ó páyọ̀ Ọlọ́run tí ó sì dúró ìlú wa pẹ̀lú ìbẹ̀wò Ọlọ́run torí pé Ọlọ́run sọ pé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. káwá láfẹ́ fọ́ sí olórí pé ó gbọ́dọ̀ ṣe dáǹfẹ́ táwa náà sì rẹ̀ jẹ́ àtidá kò lè balance ara wọn. Two wrongs cannot make a right. wọ́n wá tó lọ sí àgbò mi wọ́n wá sọ pé àkódá kéèyàn máa tako lórí kíní kankan ṣé ìyún náà kì í sábòsí. ok kó bá jẹ́ pé ó dún wọn lórí tíra kan tá fi wá padà understand wọn sí yẹn náà ẹ̀fà ara yé so that ibi tó gbà lọ àkọ́kọ́ pé ká má tako lórí kíni ká má dìbò kíni ká má ṣe kíní kan kíni tí wọ́n ń sọ́njọ́ náà lọ etí kan ló gbọ́nyù ṣé gbogbo etí ló wá gbọ́ yìí àti ìdí tí wọ́n fi wá chéjì mọ́kìfù wọ́n wá ń lọ láìsí nípa Nàìjíríà ó sì ní tó bá rí kó wọ́n ṣàbòsí kó o má jèrè èèyàn àbọ̀ ní ọ̀rọ̀ lórí ìlú. nígbà tó wọn àti bàbá lamẹ́ríkà wọn náà máa gbà pé máa Sunnah tẹ́yìn náà ó bá láǹfààní àti máa wo fídíò yìí sẹ́ẹ̀rí Sunnah nẹ́bí ẹ̀ mọ̀ pé òun lọ́nà bàbá lamẹ́ríkà ẹ̀ mọ̀ pé òun gangan lọ́nà ọ̀sẹ̀ ẹ̀ mọ̀ tí ń ṣe oyin pé ọ̀sẹ̀ ìlú láì tó fẹ́ ní tí ó wà á dín lọ́wọ́ àti ìgbàyìn lẹ́ẹ̀fẹ́ gbà sẹ́ẹ̀rí ẹ bá ń wò pé sẹ́mi ni wàá wà tí wàá dá irùngbọ̀n sí ní wàá gé ṣòkòtò lèmi náà bá di pé èmi máa ṣe àṣàlátù tí mo máa ń ṣe mọ́ àti gbogbo àwọn kẹ́ máa kó nínú mọ́tò gbogbo nǹkan sẹ́ẹ̀rí tó bá jẹ́ òdodo ìsìn sẹ́kùn náà kan yín àti ìmọ́lẹ̀ ìntẹ́ nídìí àti ìbẹ́lọ̀ lè lórí nìkan lọ sí rọrùn fún wa láìsí pé ìrọ̀rùn náà ni ó bá dé. sẹ́ẹ̀rí inna nafsa la'ammaratun bis-su'i illa ma rahima rabbi. ìtọ́lọ́n sọ ní suratu Yusuf pé sẹ́ẹ̀rí ẹ̀mí wa yìí yóò máa pàṣẹ àṣẹ tí máa ń pàjù náà ní pé ká sí aburú except ẹni tí àwọn ọ̀rọ̀ bá líbà òun náà nìkan ni ò lè síra. so kama ni ahlu sunna bi ana ahlu sunna was-saqafiyya bibo le se was-saqafiyya ó dáa kò sẹ́ni tó dáa tí ó wà tí máa pè láti máa gbàgbé mára rẹ̀ àmọ́ ẹ ṣiṣẹ́ ìtọ́ni lẹ́yìn ó fi máa jẹ́ ambassador fanabi lẹ́ẹ̀ fi máa represent anabi dáadáa kò possible kanabi ò fẹ́ sí program gẹ́gẹ́ bí àfà àti wà lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam àfà gbogbo ayé ni kò wá possible ká sọ pé ànábì máa wà láyé wa kó wá kọ́kọ́ fẹ́ sí program kó wá máa play èmi àdébàrẹ̀ ọ̀ka ọlọ́mọ kíní kan ní ìgbàjábọ̀ kíní kan ní ìjà àríbá pẹ́ sẹ́ẹ̀sì mọ̀ fáwọn èèyàn ó fẹ́ kọ́ ní ànábì àbí kánábì ó ti wá máa play ibi tẹ́lẹ̀ nínú nígbà kó rí rẹ̀ nínú kéèyàn kan jáde ní ìsìnkú fi fídíò yìí kò wá ní àáfàá yẹn kíní kankan kémi náà wá sí àánú a jẹ́ pé mo ti lose goal mi aim and objective nìyẹn a jẹ́ pé ó wà lára nǹkan tèmi náà wà nǹkan yé mi subhanallah so Sunnah ń tẹ̀lé sí ni bàbá lamẹ́ríkà ọ̀gbọ̀n ń tẹ̀lé sí tẹ́ẹ̀sì sí gbogbo wa ìgan lọ torí pé mo rí pé bọ́lọ̀ ń ṣe dáyìn ẹ̀ẹ́dẹ́ èèyàn kan tí mo rí pé wọ́n ẹ soft ní nature tẹ́ ẹ bá tó fẹ́ mú òwò náà tó ní àmọ́ ìbádàkẹ́ sí Sunnah Ànábì tó ipá Ànábì sọ pé walaw taraktum sunnata nabiyyikum ladalaltum tẹ́ ẹ bá ti pa Sunnah Ànábì tì ẹ máa sí kò sì sí tó dùn tó kéèyàn sí Sunnah Ànábì sẹ́ẹ̀rí àárí sétan but àmọ̀ tó bá ṣe ń yé wa sí láti mọ̀ sí bó ṣe ń yé wa sí láti mọ̀ sí torí pé kí ni níta wá ń rí àmọ́jọ́ tó lè kàn tó bá tán across nìyẹn outage gbogbo bí àṣà ẹlẹ́gbọ̀n Belfast outage gbogbo èèyàn ti bọ́ àti àmà ní barzakh gàgá ti díwà àlè padà sílé ayé yìí ẹni tí bá ń jẹ́ ń sọ fọ́lọ́ pé àwọn ọlọ́run jẹ́ fún wa ní fúrúsọ̀ kájí ẹ̀rí tí ayé padà sí ká lọ ṣàtúnṣe ọlọ́run ò lè fún un mọ́ innaha kalimatun huwa qailuha àti ìbàjẹ́ bí stéèkì ayá ẹ̀ sí wá bí wọ́n ṣe máa ń sọ ọ̀nà bọ̀tọ̀ ọlọ́run ti ní ká area ìyẹn ti di past tense kò sí rewind mọ́ tó fi jẹ́ pé ní ìsìn
ká má torí ayé kata fẹ́ jẹ ìrọ̀rùn kata ń wá káwá wò pé bó o lè tànábì báwo àti bẹ́ẹ̀ lọ. ẹni yìí àwọn tó wá rí lẹ́rùn ẹni rẹ̀ ń sìn tó ní nígbà náà Ọlọ́run ti bá wa gbọ́n àwa kúrò lára rẹ̀ àwọn ẹni òdodo ṣebí àwọn náà ní irú àwọn dọ́ndídì àwọn ẹni òdodo ni wọ́n rìsáàlà ẹni òdodo ni wọ́n ọ̀kan náà òdodo tv àbí kìnìkan the light of truth àbí nǹkan gbogbo àwọn èèyàn àwọn olódodo tí wọ́n kó ti Saidi then àwọn bẹ́ẹ̀ àwọn Alábí Blágbàjì Àjìlání àwọn bàbá Bàrígà àtàwọn mufti wa ọlọ́mọ yẹnyẹn tó àwọn èèyàn ti dẹni rí bàbá wa àwọn tó ń pè ní olómi kókìtì èyí tẹ́lẹ̀ bàbá wa Abdulrasheed tó kí wọ́n kó bẹ́ẹ̀ di àwọn èèyàn lẹ́yìn rí ń sìn àwọn tó wá jẹ́ ní rí lánàá mò ń sọ̀rọ̀ kan mo skip bàbá lamẹ́ríkà sọ pé ẹ wá mú èyí tó ń ṣe tó tún yọrú ẹ̀ mọ́ sí but òun àwọn kan ló kúrí tẹ́lẹ̀ tó wá stop tí ò bú wọn àwọn kan ní tó ti wá tí sì ń lo the same method fún wọn tí lè mọ́ wọn tó bá jẹ́ pé lóòótọ́ ló túbá ṣe bí bó ṣe túbá lórí method tí ń lò tó jẹ́ pé ìdí táwọn náà jáde táwọn fi àtàkì pé mọ́mọ́ gbọ́ àwọn bàbá wa bó tilẹ̀ jẹ́ pé táwọn bàbá wọn náà sì wọlé kò dáa wọ́n bẹ̀ sí jẹ́ ni òdodo bẹ ní ẹ wọn bẹ sí jẹ ní but method tó lò fún wọn ni ò dáa ni bàbá American claim pa àwọn ń fight ẹ fún ókè wá lóhun stop ṣe bó lóhun túbà ni kí wá ló dé tó fi wá dájú ìjà kọ ó fi wá dájú ìjà kọ àwọn afa Sàlàfíà òdodo tó fi wá jẹ pé the same thing tó lò tó bá ń bẹ̀ wọn wá lò fáwọn kan so òun fi àwọn afa Sunnah settle score táwọn afa Sufi. So the same video tí wọ́n wá ń play fún lórí bó ṣe ṣe fún àwọn bàbá Sufi yẹn àtàwọn bàbá àtàná wọ́n ń bọ̀ wá padà play rẹ̀ fún lórí àwọn afá Sunnah mo dẹ̀ ti kìlọ̀ mú nínú bábu àyà ní ọ̀nà àwọn ọ̀nà tó fẹ́ lọ yìí àwọn afá Sunnah tó fẹ́ máa bẹnu àtẹ́lù yìí ó tètè yára kọlu Ọlọ́run lára wọn ó tètè yára kọlu Ọlọ́run lára wọn sọ bẹ́ẹ̀ kò gbọ́ torí pé ajá tí ó bá dẹ̀ sọnù kò ní gbọ́ fèrè ọ̀dẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ pọ̀tọ̀rọ̀ mi ò ta ṣebí ló délẹ̀ yìí sí tá a bá wá wí táì wí Ọlọ́run kẹ́hùn gan gbogbo àwọn kódà àwọn tó ti ra stóò kan Ọlọ́run fi àgbáríkà sí gbogbo nǹkan nítọ́lọ́run ti fún àwọn ògbàdo àgbẹ̀ kó bàjẹ́ àmọ́ lọ mọ̀ lámọ̀dájú pé kí Ọlọ́run ṣe irú nǹkan yẹn fún yàn kọ́ ni ìtumọ̀ pé Ọlọ́run yọ́nú sí ìyàn o tó o bá wá dún nímọ̀ pé Ọlọ́run yọ́nú sí ìyàn sì jẹ́ pé Kọ́rúnà náà Ọlọ́run yọ́nú sí ìyàn o Fìràwọ́nà tóun náà ló dáwọ́lá tóun ní ìsolósì Ọlọ́run yọ́nú sóhun náà ni àtàwọn ọlọ́lá tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ ọ̀tá Ọlọ́run àwọn tyrant leaders tí wọ́n ti kọjá tọ́lọ́run fún wọn ní ayé gbé àwọn náà Ọlọ́run yọ́nú sí wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe yásítì torí pé àfáà àbúmọ̀dé tí wọ́n ń kọ́ náà wọ́n máa ní alábòsí a máa kọ́lé alábòsí a máa bímọ ìwọ gan náà ti kọ́ lórí prógráàmù yìí kódà a máa lówó lọ́wọ́ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí wa ń kọ́ ṣé yóò dára bí kò ní dára ní ó fi jẹ́ pé kéèyàn máa wà kárí ìwé pé nígbà náà ti ń dá afẹ́ nìkan tá a mọ̀ pé àbòsí rẹ̀ clear káwa máa lo ya torí pé tó di ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rí mí lẹ́yìn rẹ̀ ẹ̀rí pé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yìí sì ń dá fún un ní ó tún ti ra bọ́bá ó ti ra radio station ó tún ti ra TV station ó tún ti ra kódà ó tún ti ra sánmọ̀ gan báyìí ó kú kán lọ ya foundation ló kú báyìí kódà Pluto náà tó fẹ́ lọ ra lẹ̀ sí ìyẹn ló kún àwọn èèyàn ojú pé ẹni tí nǹkan bá ń dáa fún Ọlọ́run nífẹ̀ẹ́ sí njọ́ tí ń dáa fún Kọ́rúnà àwọn èèyàn rẹ̀ ń pè wọ Ọlọ́run kí ló dé kó o bá sì ṣe wí tó o ṣe fún Kọ́rúnà fáwa náà gbọ̀ngbà tí wọ́n tójú mọ́mọ́ fún ọjọ́ kejì tán rí tọ́nà sí fún Kọ́rúnà gbogbo wọn tàparadà ní tí wọ́n kó lórí ọ̀rọ̀ tí wọ́n sọ tẹ́lẹ̀ pé fẹ́ o torí pé òjíṣẹ́ sì ń sọ fún òjíṣẹ́ náà sì ń sọ fún wọn pé èyí tọ́lọ̀ ń ṣe fún yìí ó mà dájú èyí tí ẹ̀yin sọ pé torí pé wọ́n tún ń sọ fún Kọ́rúnà pé wà lámì inna Allaha la yuhibbul farihin la tafrah
wabtaghi fima ataka Allah darul akhirah sórí owó tó ní yìí fi àkwáyà fẹ́rẹ̀ náà bó ṣe àkwáyà àlùjánnà ni mọ́sí wà pompous orí pọ́lọ́mù nífẹ̀ẹ́ sí àwọn tó wà pompous Kọ́rúnà wà pompous oríra rẹ̀ àwa ní kódà agbó tí mò ń lò yìí 600 kìnnìkan pounds sẹ́sì náírà o ẹ̀dọ́dídì bá mi sẹ́sì náírà gbogbo nǹkan yẹn à ń ṣe àrími ní show off ni sẹ́ẹ̀sì rí ẹni tí ò bá lè síra bí show off nǹkan ayé bóòlù sí fẹ́ sí ríra bí tẹ̀sìn ó jọ wọnú ara wọn ni tó o bá lè síra bí show ẹ̀yẹn tí ń ṣe show off ní ìbẹ̀bàdà sẹ́ẹ̀mọ̀ pé ti ayé náà kò lè ní mínì lọ́dọ̀ rẹ̀ rẹni tó wá tó ṣe ti bí ayé pé nǹkan ayé kan fi ń ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wà lóní skul kódà lẹ́ni tó jẹ́ pé kìí ṣe Saudi kankan ló ti sponsor wọn fún gbogbo àwọn bá wọn kọ́ skul tán kọ́ sí handedly àwọn ò jáde láti sọ pé ẹ̀yìn jẹ̀mọ́ ọlọ́mọ tó ti ṣe ẹni òdùnmọ́ gbọ́dọ̀ sọ kò ní dáa fún ẹni tí ò ní dáa fún wọn sọ bẹ́ẹ̀ torí wí wọ́n mọ̀ pé Ọlọ́run tó fún wọn lè gbá àtẹnudà Ayuba alayhi salatu wassalam ẹ̀kọ́ ń bẹ nínú sítórì rẹ̀ gbogbo nǹkan tẹ́ni ilé máa wò òun ní lónìí òun ní ìlọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ ní zámánì tiwọn nǹkan ọ̀sìn ó tún náwó sáwọn èèyàn àwọn aláìní tí ń yọ sáájú sí sàárà fún wọn ó wà nínú àwọn olówó ànábì tó lówó ni ìgbà tọ́lọ́ wọn gbé èsì dé Ọlọ́run bẹ̀rẹ̀ sí tẹ̀sítì ẹ̀ bí nǹkan kí nǹkan kí wọ́n kàn jóná lọ káwọn nǹkan ọ̀sìn kan kú lọ àwọn ọmọ bẹ̀rẹ̀ sí kúlẹ̀ ọkọ̀ gbogbo ẹ̀ ṣe bí èèyàn lànàbí ó fara dá ló fi jẹ́ pé ntọ́lọ́ bá ṣe fún yẹn ní orí ó lè jẹ́ orí ẹ̀dẹ́ ó sì lè jẹ́ orí tọ́lọ́ nǹkan fẹ́ fi dán ìwò láti wò pé bóyá torí pé kò tí ì ní ló fi mọ̀ wá lọ́lọ́ bóyá tó bá ti ní yóò wá ya tọ́ọ̀gì mọ́ wa lọ́wọ́ so ó ní gbogbo àwọn fídíò táwa play yìí ẹjọ́ ẹ̀yin tẹ́ ní làákàyè ìfúnga ìwọ́n tẹ́ bá tó sọ ní súnà wòye sí wò mélòó nínú wa lẹ́rí ti ṣerú èyí but ní ìsìnkú sí lára wa tí bá ń ṣe níbi tó wà ń ṣiṣẹ́ mọ̀ pé wọ́n lè máa pè mọ́ wa mọ́ torí pé òun náà ti yọ rẹ̀ ń sẹ́tì àti pé sẹ́ẹ̀rí òdodo kì í máa accommodate irọ́ kì í máa fàyè ìgbàrọ̀ yóò yá ta irọ́ yóò sì máa tó àṣeyọ ni ó fi jẹ́ pé irú òru lè rí mẹ́rin pẹ̀lú wa ibi tí wọ́n ti máa fún ní soft landing tí wọ́n fi ní máa dín lọ́wọ́ tí ń ṣe ibẹ̀ ló wá tóra ẹ̀ sí wá wo àwọn àfáà tó wá tóra rẹ̀ tí ó nu àwọn àfáà pàṣọ àwọn àfáà oní fújì kí àwọn fújì ó fẹ́ ṣe nǹkan kan pè wọ́n wá káwọn náà máa yọ fújì kọ́. àwọn àfáà yẹn ṣé irú àwọn àfáà yìí ṣé wọ́n wà pẹ̀lú àwọn olórin yìí ká máa bá wọn sí ká rí òdodo ọ̀rọ̀ sọ fún wọn bí wọ́n lè sọ fún wọn sẹ́ẹ̀sì láwọn fújì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ òdodo wọn mọ̀ pé àwọn tá à ń bá ṣe yìí náà kì í ṣe pé bóyá wọ́n serious kì í ṣe pé bóyá wọ́n ní òdodo lọ́wọ́ ìyẹn táwọn náà fẹ́ jẹ ni wọ́n wà bọ̀ torí pé ìṣẹ̀dá ọmọ ènìyàn yìí máa ń fẹ́ ní fún wọn fún wọn ní soft landing ní àfáà tí ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ náà dá bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn náà mọ̀ ní ọkàn wọn pé nǹkan tá à ń ṣe yìí ǹjẹ́ a lè succeed níwájú Ọlọ́run ló fìfà pé Pasuma jáde ńjọ́ kan tí ń béèrè lọ́wọ́ pé ǹjẹ́ orin tá à ń kọ yìí kíní kankan Ọlọ́run sì fẹ́ bọ́ okùn ẹ̀bí ó fẹ́ bọ́ Ọlọ́run yìí jọ náà lọ́wọ́ gbogbo ẹ̀ sì fèèlì lọ ẹ wo bí wo yín ṣe fèèlì lọ ẹni ẹlẹ́ni bóyá tẹ́ ẹ bá lọ sọ̀rọ̀ fúnjọ́ náà lọ bóyá ó ṣe é ṣe kọ́ lọ lóyìn sábàbí fún ó ti kọ́rọ̀ jọ ní kàmìkà yìí ṣé òkè òkun ló lọ rí ni tó bá fẹ́ lọ ṣé hajj ló lọ rí ni ibo ní nílé ayé nǹkan wo ló fẹ́ náwó mú nínú kápá tọ́lọ̀ ń fún tí ò lè náwó but ẹ ń kí lẹ́yìn nílé kó máa kọlọ̀ àfáà kan nínú àwọn àfáà rẹ̀ sheikh mi lágbàjà mọ́nà
kódà gan nǹkan mélòó ló kù tí wọ́n fi máa invite àwọn náà wá fún carnival wa akọrin tìláwà ní ọ̀nà àwọn àfa àtàwọn ajá àfa àwọn sheikh àwọn dókítà ọ̀dọ́ rẹ̀ àwọn ọ̀dọ́ wọn olórin àwọn onífíìmù àwọn guys àwọn àfa guys àwọn èèyàn ò sí ní láìkí wọn tó gbé wọn gba àwọn èèyàn ò ní sọ̀rọ̀ takò wá wọn à sì ní sọ̀rọ̀ sọ pé táǹsì ò dáa torí báwa náà ìjọwọ́ sáwọn náà ọ̀nà ìtumọ̀ rẹ̀ nù. ó ní ẹni tó bá mọ̀ pé òun ìṣètọ́jú kó jáde kó wá sọ pé wá kó fún lésì kó dìbọ́ǹkì kẹ́ni náà dìbọ́ǹkì kó fún lésì èmi ti ṣe tèmi wá fún mi lésì tó wá rí i pé nígbà tèmi ń ṣe tèmi ẹ̀sìn mo ń mú ẹ̀rí jáde tó fi jẹ́ ìdọ̀tí ni mo ń kó ẹ̀rí jáde tó fi jẹ́ ìdọ̀tí tó bá wá dìbọ́ǹkì èmi náà mú ẹ̀rí wá kémi náà fi jẹ́ ìdọ̀tí ni bí irú àwọn ẹ̀rí ìtẹ́mi àtòbìnrin tàbí alájà Mariama àyíwá kó wá máa ṣe báyìí kó máa fọwọ́ ra gbogbo àwọn nǹkan tó ń ṣe gbéyàwó ẹ̀ wá kí n ṣe kíníyàn fún nígbà tó wọn àti bàbá Amẹ́ríkà wọ́n lu àtàjọ́ fa nǹkan ó sì lẹ́nu alẹ́ni tó pè rẹ̀ ní Sunnah péjì tán ti ń save people's soul ó ní ọlọ́run pọ́n mi lé ní nígbà tó bímọ kan táwọn bàbá l'Amẹ́ríkà tọ́lọ́run sí táwọn sì ń káàkiri kúrò ní ọlọ́run sì sọmọ fáwọn tí wọ́n ń gbìyànjú gbogbo ọ̀nà which is within the scope pé téèyàn lè achieve ó wá ní ìyàwó rẹ̀ ìyẹn ìyàwó bàbá l'Amẹ́ríkà wọ́dọ̀ pé kí bàbá l'Amẹ́ríkà wọ́dọ̀ àwọn mú ìyàwó rẹ̀ wá kóhun sí kíníyàn fún ọ̀rọ̀ rún kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwọn ògbàwọn ọ̀rọ̀ yìí ẹnu ọjọ́ mẹ́ta tí àkúnṣe ìfúnké wọn jáde làwọn náà wọn kó arákùnrin sọ àdúgbò ọ̀tún tó báyìí so tó wá jẹ́ pé bàbá l'Amẹ́ríkà lè gbéyàwó rẹ̀ wọ́n mọ̀ sí kíní yẹn náà fún un nìyẹn ṣé ìtumọ̀ rẹ̀ nù mo yá pé yábèjì wá mo sí kíní yẹn so kóhun náà gbéyàwó rẹ̀ wọ́n kó sí kíní yẹn. èmi ò tọkùnrin àjọ yìí lójú yábèjì bọ́ọ̀lù mo lè ṣe fún Ọlọ́run tẹ wá sí àṣìyá Ọlọ́run wá fún mi Ọlọ́run wá jẹ́ kó ní wá jáde Ọlọ́run tún jẹ́ wá jẹ́ kó bọ́ sínú oṣù àpọ́nlé Ọlọ́run pọ́n mi lé ní àwọn náà fúnra bẹ́ẹ̀ àníkó lọ búyàwó ẹ̀yẹ wẹ̀yẹ sẹ́gun olóye lọ̀rọ̀ yìí wọ́n lọ búyàwó ẹ̀yẹ wẹ̀yẹ sẹ́gun olóye lọ̀rọ̀ yìí wọ́n lọ búyàwó ẹ̀yẹ wẹ̀yẹ sẹ́gun olóye lọ̀rọ̀ yìí ẹ bá mi sọ fún pé kó lọ múyàwó ẹ̀wà kí ṣe so tó o bá fẹ́ dìbọ́ǹkì àwa náà especially èmi ti sọ̀rọ̀ tèmi mo ti prove pé mi ì ṣèdọ̀tí so tó bá wá fẹ́ fún mi lẹ́sìn lórí ó wà mú ìdí pẹ̀lú kèése proof tèmi náà tí mo fi jẹ́ dọ̀tí a wà wù sí ara wọn so kọ́lọ̀ kó ṣàánú wa ṣe ẹ ti wá rí pé àwa gan Ọlọ́run ṣàánú torí pọ́lọ́ sì fẹ́ ṣàánú wa lọ́lọ́run fi yọ dọ̀tí ara wa kú náà lónà so who is it to ìdọ̀tí báyìí àwọn èyí sọ̀rọ̀ ṣàkàṣàkà àyè sọ̀rọ̀ àṣà àìmọ́ gbóbìnrin wá sórí prógrámù àìsí wọn sọ pé ìyàwó mi rí àìtí mo fẹ́ fẹ́ ní kára wọn sì máa tara wọn mo ní mo fẹ́ fẹ́ ọ ẹni tí mo fẹ́ fẹ́ mo sáà máa fẹ́ ọ ní kíni kó sì máa toast obìnrin lórí program lórí Islamic page so to say àbí sèkìntúkìntú ni save your soul kú anfusakum wa ahlikum nara ìtumọ̀ rẹ̀ nù ṣe o page náà ti save soul irú èyí tí ń jáde page tàbí ẹ wá mú àwọn àfáà wa tó ní alábòsí ni wọ́n ṣe é bá tó lọ fi lọ tó máa ń olódodo àwọn àfáà mélòó ni wọ́n wá gbé ní ìsìká sọ pé ọ̀kan náà àwọn aṣojú òkú wa kankan wà kíkan ní Fatima Cinderella rèé alájà wa Fatima Cinderella sẹ́mi kó ní tẹ̀ǹkọ̀ yóò dáa onídàá àwọn kò dáa ṣé ànábì náà máa ń kó mọ́lẹ̀ ní sẹ́ẹ̀lì rí lọ́dọ̀ wa ẹ̀ lè rí kí sì sí pé àfi pretend kò sẹ́ni tí ò láìkí kó ṣe bó ṣe wù kó tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ but ẹ̀sìn ní dè wá ẹni tí ò bá dẹ̀ gbà kẹ́sìn ó dé ìṣekúṣe ni ó mọ̀ sí lábẹ́ ẹ̀sìn
lọ́lọ́run fi ń kìlọ̀ fáwọn ànábì rẹ̀ nínú wọn náà ni ànábì Dáúdù alayhi salatu wassalam ọlọ́run ní wala tattabi'il hawa fayudillaka an sabilillah má ṣe tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ má ṣe tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ torí pé yóò sì ọlọ́nà o innal ladhina yadilluna an sabilillahi lahum adhabun shadid bima nasu yawmal hisab ọlọ́run tó wọ́n sọ ní Suratul Furqan bákan náà pé wà nábì ilé ànábì ara'ayta man ittakhadha ilahahu hawahu afa'anta takuna alayhi wakila wà nábì so rẹ ní tó jẹ́ pé ọlọ́run tó kù ti ń fún lẹ́sìn òní ìfẹ́ mú rẹ̀ sí wà nábì wà tó ní dúró fún lọ́dọ̀ gbẹ̀gbẹ̀ àlìkíyàmá am tahsab anna aktharahum yasma'una aw ya'qilun so sì ń rò pé bóyá ọ̀gọ̀rọ̀ wọn a máa gbọ́ òdodo ọ̀rọ̀ sí ti ní aw ya'qilun àbí ká máa access sínú làákàyè pé ká ṣe làákàyè pẹ̀lú ẹ̀ in hum illa kal an'am ọlọ́run ní wọ́n kàn dàbí ẹranko in fact bal hum adallu sabila in fact they are worse than animals so àwọn olórin wọ́n mọ̀ pé àwọn afá yìí ń tàn wọ́n ni but àwọn náà fẹ́ ní soft landing káwọn náà lè bá a lè hujja sẹ́wárí hujja yìí tí wọ́n fẹ́ máa níhùn àkóbá ni ó jẹ́ fún yín lọ́jọ́ ń gbé ìdí àlùkìyámà ẹ tètè lọ́ mọ́ báyìí wallahi alazim àkóbá ni yóò jẹ́ fún yín lọ́jọ́ ń gbé ìdí àlùkìyámà ìbálẹ́jọ́ aburú tó ń wẹ̀ gan ni ó tún jẹ́ fún yín torí pé lọ́jọ́ ń gbé ìdí àlùkìyámà tọ́lọ́run ní ọjọ́ tá a fi àwọn kèfèrí sínú náà táàfi wọ́n sí iná tí wọ́n sì máa jó iná nínú náà jahannama wọ́n a máa sọ pé ìwọ Ọlọ́run innana ata'na sadatana wa kubara'ana fa'adalluna sabila ìwọ Ọlọ́run wa àwọn àgbààgbà wa látẹ̀lé tá láwọn àgbààgbà àwọn Fuji musicians tí wọ́n lè máa gbóná wọn tí wọ́n ní access síra wọn ṣe bá àwọn àfáà tó lè sòdodo fún wọn wakubara'ana sadatana wakubara'ana àwọn ṣéwù tí wọ́n gbà fún náà nù ó làwọn àwọn tí mo ti fi hàn yín nù ṣé onífújì kan lè pè ó lè dìídì jókòó ní à Dr. Fadil Nudin Abiola ìjà invite wọn wá fún Ramadan lecture no Dr. Sharaf Gbadebo Raji hafizahullah wa ra'ah no ẹjá invite Sheikh wa Komordi Yunus afa wa Kutubi mo like vibe wọn ká invite wọn wá ṣe wọ́n mọ̀ sẹ́wárí ọ̀rọ̀ yìí kò lè al-khabithati lil-khabithina wal-khabithuna lil-khabithati so wá rí ìdí tó fi jẹ́ pé Ọlọ́run fọ́ wa kó lára ó fọ́ kó lára wa kó rí pé ìwọ khubuth ẹ̀gbin ni ó Ọlọ́run tó dẹ̀ ti sọ́nà Kùránì pé wal-khabithuna lil-khabithati al-khabithati lil-khabithina wal-khabithuna lil-khabithati so ń bò tí rí bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀ àwòràwò owó ara wọn tẹ ìjọjọra yín ló bá tó papọ̀ wọn. so àwọn táwọn sọ̀rọ̀ wọn wà máa sọ fọ́lọ́run lọ́dọ̀ gbìyànjú àjẹmọ́ Rabbana a'tihim di'fayni minal 'adhab wọ́n lọ́wọ́ àmọ́ kó jẹ́ pọ́níṣì àwọn náà àmọ́ tó bá pọ́níṣì wọn jẹ́ kí tí wọ́n jẹ́ times 2 in fact lánà wa àmọ́ pé inna Allaha la'ana al-kafirina wa 'adda lahum sa'ira Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ níbi ìbẹ̀rẹ̀ áyà yẹn bọ̀ wá inna Allaha la'ana al-kafirina wa 'adda lahum sa'ira so ń gbà tó jẹ́ pé àwọn èyí wọ́n ti mọ̀ pé lánà ń bẹ lọ́dọ̀ Ọlọ́run àwọn ó tó wá máa sọ fọ́lọ́run pé wa la'ana kabira ó jẹ́ pé tí wá bá jẹ́ kékeré jẹ́ kí tí wọ́n tó ti múra àwọn ní wọ́n sì wà náà tá àbá tẹ̀lé wọn àbámátì Saidi alábòsí ẹ̀dá alábòsí òní jèrè Ọlọ́run wa mọ̀ fúnra rẹ̀ náà ló qualify àwọn tó wà pẹ̀lú wọn fúnra rẹ̀ ó ní àwọn àfáà wa ní àwọn alábòsí onídọ̀tí ní Ọlọ́run mọ̀ ìdọ̀tí kó lára rẹ̀ èmi ti wá mú àwọn ẹ̀rí láti fi rẹ̀ pé ìwọ̀ gangan ní ìdọ̀tí so wá rí mo wá ní al-khabithati gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run al-khabithati lil-khabithina wal-khabithina lil-khabithati gẹ́gẹ́ bí pé ìwọ náà wá jẹ́ dọ̀tí al-arwah junudun mujannada ẹgbẹ́ ẹyẹlẹ yóò mọ̀ wọ́tọ̀ so wá rí sẹ́tọ̀ àwọn tó pẹ̀lú nídọ̀tí ni wọ́n pàǹtí ni wọ́n àwọn ló wá sọ́dí àwọn alice lónìí àwọn làwọ àwòrán rẹ báyìí àwòrán rẹ àwọn dókítà alfulani àwọn bẹ́ẹ̀ lọ fúnra rẹ ló sọ pọ̀ tó ti sọ
ẹ̀wọ̀n ní bàbá ìjà bá sọ̀rọ̀ àwọn èèyàn bàbá ìjà àwọn ìjọ tí wẹ́ẹ̀sì làwọn yẹn àwọn òtún sínú àfàjàgbàjàgbà àwọn múlùbà ìjà sókàlì fúlàní àti gbogbo àwọn yẹn àwọn ìjọ sínú àfàjàgbàjàgbà àti ìjọ tí wẹ́ẹ̀sì gbogbo àwọn yẹn gbogbo àwọn ajá gbogbo àwọn ìjọ tí dàtọ̀ àwọn yẹn gbogbo sẹ́tì wọn yẹn ìjọ tí gbogbo àwọn yẹn ìjọ tí wẹ́ẹ̀sì làwọn yẹn ẹ̀gbọ́n tí mo sọ àwọn kan wà àfàjàgbàjàgbà gbogbo ìgbà pé ìgbà fẹ́ẹ́ sí ní àwọn ọmọ tẹ̀lé wọn gbà nígbà yẹn àfàjàgbàjàgbà táwọn olùkẹ́yìn wọn lọ jẹ́ àfàjàgbàjàgbà ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tí wẹ́ẹ̀sì àwọn kan wà ìjọ tí wẹ́ẹ̀sì làwọn yẹn ìjọ tí ó ẹ̀yìn ìyàwó ìbàdàn ọ̀ṣẹ́ ìjẹsà. tó táwa ló wà pẹ̀lú ta ni onídọ̀tí gàgà báyìí láàrin àwa àti ẹ̀. قلن كسانوا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.